bẹ́ẹ̀ni. wọ́n ní pé tí ò bá sí ọwọ́ aráalé àjòjì ò ní mọ ibojì ẹni tó bá ní ìpèníjà ojú. ẹgbẹ́ òṣèlú APC ti fọ́ wọ́n ti pín méjì nípínlẹ̀ Ọ̀yọ́. lọ́nà wo. ṣe bẹ́ẹ̀ rádúró àwọn tí wọ́n lọ nú àkọọ́dù ni ẹ wo àwọn tí èrò bìtìmù ńgbà tí wọ́n gbé tíkẹ́ẹ̀tì lé olóyè Adelabu lọ́wọ́ pé tó ní olùdíje fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. lásù náà lọ pìtìmù lọ́sùn state pẹ̀lú Labour Party ó ní 2000 votes gubernatorial candidate. Former deputy speaker ní Nàìjíríà pẹ̀lú gbogbo interview pẹ̀lú gbogbo ẹnu 2000 votes náà ní. péyàn jáde kúrò ní ẹgbẹ́ APC ìyẹn omi ìpò lè di governor Ọ̀yọ́ state. èní dẹ̀ la rí kò sẹ́ni tó mọ̀la mo dẹ̀ bílẹ̀ pé àwọn tó ń jẹ́ leader ẹgbẹ́ lókè wọ́n ń ṣiṣẹ́ lé lórí àwa náà ń bínú ọ̀ ìbínú wa ò tó kákò nínú ẹgbẹ́ mo bílẹ̀ pé ẹgbẹ́ là ń ṣe what will be will surely be kọ́tẹ́dà bá máa jẹ́ láyé ó máa jẹ́. nígbà tẹ́ wá ń compare Honorable Lasun Yusuf pẹ̀lú pẹ́ńkẹ́lẹ́ ti dìbò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ wá rúrúbò tí wọ́n rí ní ọdún 2019. ṣán ṣe kánsẹ́lọ̀ rẹ̀ ṣé Lasun ṣe house of assembly rẹ̀ kò ṣe alága council kò ṣe house of rep kò di deputy speaker. ẹ ń sọ pé pẹ́ńkẹ́lẹ́ ò ní wéètì ní òṣèlú. mi ò sọ pé ẹ ti ń. nígbà tẹ́ ẹ ní pé ṣé wọ́n ṣe kánsẹ́lọ̀ rí ẹ wá gbé ẹ̀yàn tó fẹ́ ṣe gọ́vnọ̀ ẹ wá gbé lọ sí ipò kánsẹ́lọ̀. ẹ ti ń dà papọ̀. mi ò dà papọ̀. ẹ ti ń dà papọ̀ nǹkan tí mò ń gbìyànjú àsọ fún yín ni pé tá a bá wó ní ká wo last election tí n bá ń ṣe pé bóyá wọ́n ṣe coalition pẹ̀lú sitting governor tó wà bẹ́ẹ̀ nísìn Adelabu ni ò bá jẹ́ governor ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ tó ti jáde tó jẹ́ ẹgbẹ́ APC tó dẹ̀ ní backup former governor kọ́lọ́n bá wa délé fún ẹni rẹ̀ because ẹni ìpínlẹ̀ Ọ̀yọ́ tábà ní ká máa sọ lẹ́ni best of the best tó jẹ́ former governor ní ti alágbádá tèmi lè rate àsàtìní tí n bá ti mú Senator Rasheed Adéwọ̀lú Ládọjà àdèmà mú former governor tó dolóògbé kọ́lọ́n bá wa délé fún ẹni rẹ̀ Isaac Abiola. ta lè sin ò bá gbé bí ò bá ṣe légbò. ṣé APC ní Senator Rasheed Adéwọ̀lú ni wọn sì lé APC náà mo ṣe wá kọ́kọ́ mú ọlọ́lá kọ́kọ́. nígbà tí ẹ ṣe wá mú ìjọba tí mẹ́ńbẹ̀ yìí àwọn ò ṣe nǹkan kan. àwọn ṣe gọ́ọ̀mẹ̀ntì nígbà tí. ṣe bẹ́ẹ̀ wà nù lù. ṣe bí àjọṣe coalition ni wọn ọ̀dẹ̀ sọ pé bí a mọ̀ gbé abọ́ wá bá wọn ní government house láti tọrọ 5 naira rí. ṣe tún fẹ́ gbọ́ ọ̀nkù mi tán jẹ́ sitting house of rep odidi ọmọ last week wọ́n sì pè mí pé kí n send account káwọn fún mi lówó mo níṣẹ́ kí ni mo ṣe fún yín tẹ̀sí máa fún mi lówó nǹkan tẹ̀yìn ṣe ni kẹ́ ẹ máa ṣe lọ fún lù ú ṣebí Lágelú gbogbo àgbáyé ló ń gbọ́ àbúrò mi send account kí n fún ẹ lówó mo níṣẹ́ kí ni mo ṣe fún yín tẹ́ máa fún mi lówó ó ti fi hàn pé àwọn carry everybody along whether APC PDP Accord Party lódìdí ọmọ a sọ̀rọ̀ ẹgbẹ́ ń bì à ń sọ̀rọ̀ èèyàn àdé ń sọ̀rọ̀ iṣẹ́ tí àwọn èèyàn wa ti ṣe mi ò sọ pé àwọn ni wọ́n dáa jù mi ì dẹ̀ sọ pé tó bá kú òun bí àwọn náà padà sí ayé kíni náà padà tún máa ẹgẹ́ ìrántí mo ta nǹkan tí mò ń gbìyànjú àsọ ni pé mi ò condemn iṣẹ́ gómìnà wa mi ò sí nínú ẹgbẹ́ wọn ẹ̀ẹ́dẹ̀ lè kò sí nǹkan tó kan agbèrò pẹ̀lú overload kò kàn mí pẹ̀lú iṣẹ́ nǹkan tó ń ṣe torí mi ò ní gbábọ́ lọ síbẹ̀ láti tọrọ iṣẹ́. ọ̀rọ̀ ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹ kó kàn yín. ẹ ó kàn mí wọ́n ń gbìyànjú tí mo sọ pé kò sẹ́ni tó lè ṣe nǹkan tán continuity níjọ ní gọ́ọ̀mẹ̀ntì náà wọ́n á kún bẹ́ẹ̀ lómi máa bọ́ síbẹ̀. ẹ ṣe ẹ jẹ́ kí n gba ìpẹ́ ni tí ń pè mí látàárọ̀. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. orúkọ mi ni Saola láti Maryland. mo ti ń rí pé ẹ ti ń gbìyànjú àti pè wá tipẹ́. bẹ́ẹ̀ ni mo fẹ́ dá sí ọ̀rọ̀ ìwé òṣèlú yẹn. ṣé mo sì lè dá sí ẹjọ́. ẹ tẹ̀síwájú torí ẹ̀ ló jẹ́ kí n. lórí ọ̀rọ̀ ìwé òṣèlú tí à ń sọ̀rọ̀ pa ṣé ẹ̀ṣẹ̀ ni tí ará Ìbàdàn tàbí sí Ìbàdàn tó ń jẹ nínú iṣẹ́ Ọ̀yọ́ state dan tí wọ́n gbé lọ sí Èkó ẹni téèyàn ò mọ̀ tó ń gba kọ́ńtíráàtì yẹn tó ń jẹ nínú owó tí ò ṣiṣẹ́ fún.
ẹ jọ mo fẹ́ kí nìrẹ́ ká mọ́rọ̀ òṣèlú wọ̀. a ti sọ yìí pé tẹ bá gbọ́ wa láti ìgbà tá a bẹ̀rẹ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ ẹnu kẹ́nikẹ́ni kó gba kọ́ńtíráàtì ìlànà tí wo náà fi gbà á tó tọ́ àbí kò tọ́ ó ní tí ó dalé lórí. àgbà èyí tá a gbọ́ nìyẹn èyí tí a gbọ́ nǹkan tí wọ́n ti ṣe sẹ́yìn. ẹ lè dárúkọ àyè wà fún àwọn èèyàn láti sọ ọ̀rọ̀ ká sì gbọ́ ìwòye wọn lórí ètò tá a wà yìí. ẹ lè dárúkọ iléeṣẹ́ báyìí ti gbà báyìí rí o àyè wà. ẹ má jẹ́ ká gbà àkókò tọ́pọ̀tọ́ rẹ̀ bá wá ń jọ mí a máa tú dàálẹ̀ dáadáa torí àkókò ẹ̀ ṣe gbọ́dọ̀ fẹ̀rẹ̀ gbà ló dàpọ̀. ẹ ṣe tẹ ẹ pè wá tí ẹ bá wa dá sí i. Adémọ́lá Azeez oníkà tajà nígbà tá a bá délé ká polówó ọjà ètò yín ètò wa bó ṣe ń lọ ó ń tẹ̀síwájú.